lẹ́sọ̀rí pé àwọn onígan sọ sí bàtà wá fi lè mú dá sọ̀rọ̀ tẹ́ kùtì àdìs abẹ́ ka Kùránì tẹ́ fi ṣàyàn lọ́nà ẹ ti pò á wọlé nìyẹn tí wọ́n náà bí sọ pé ní Ọlọ́run máa fi àwọn èèyàn tún bàjẹ́ táwọn ìlú náà fi ṣe sínú ẹ̀sìn láti lè fi ọ̀rọ̀ ẹ̀sìn àbádìs àbádìkan nìkan fi ba ẹ̀sìn in tí òun ṣe tọ́lọ́run sọ tó fẹ́ máa wí fáwọn èèyàn àwọn tó máa ṣe ìdápadà àtàtúnṣe títa yóò fi parí Ọlọ́run máa gbé wọn kalẹ̀ a sì ń lérò pé àádọ́rọ̀ dákẹ́ káà náà wà náà tọ́lọ́run máa fi ṣàtúnṣe ẹwà àdìsí Umar tó fẹ́ fi tó kà lẹ́ẹ̀kan àdìsí yẹn tí yìnyín ò bá ṣe àtúnṣe sí ọ̀pọ̀lọpọ̀ yóò gbẹ̀tàn jẹ pẹ̀lú rẹ̀ ká tó wá padà sórí àdìsí ìtẹ́lẹ̀ tó kó ti. social media merchant lẹ́nu ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ ẹwà àwọn tá a ti fi etí wa gbọ́ tá a ti fojú wa rí àwọn tá a bá ní hamasa diniya táwọn wo Islam táwọn wo àwọn ọ̀tá rẹ̀ torí ẹlòmí Islam nìkan ní wò kò wo Islam kò mọ̀ wo ọ̀tá Islam táwọn wo Islam táwọn wo àwọn ọ̀tá rẹ̀ pé àwọn ọ̀rọ̀ kan àti lọ́tún àti lósì ó ti jáde tó lè padà dẹ́ntì image sí àfi kí yóò wá sólù gbogbo ẹni tí máa wá wínà nínú ọ̀rọ̀ yìí ọ̀tá Islam mú ní ọ́ ẹni tí máa wá lúzà nínú ọ̀rọ̀ yìí ọ̀tá Islam mú ní ọ́ gbogbo ti sọ tẹ́wàá wínà tẹ́wàá lúzà tẹ́wàá wínà pé lágbájá ló sòdodo lágbájá ló parọ́ ọ̀tá Islam mú lérò ẹni bẹ́ẹ̀. so obìnrin tó sọ yìí kò ní túmọ̀ sí mi so ẹ̀yin náà lẹ́ ń fira yín polówó nígbàtí bá di gbé kọ̀tọ̀kọ̀tọ̀ dání tẹ́wà lórí àga tẹ́nẹ́kẹ́ ṣe tẹ̀fsír fáwọn èèyàn tẹ́ pé tí ò lórí tí ò ní túmọ̀ lẹ́màá wí so báwo làwọn tó fẹ́ fi yín pa tó fi yín ṣe àwọn content creator ṣe ní dé tó máa fi yín pa owó lọ́n tiwọn tó máa fi yín ṣe business tó máa ní kẹ́ báwọn subscribe kẹ́ báwọn like kẹ́ báwọn share tẹ́ bá wọn tó ní kẹ́ báwọn like kẹ́ báwọn share ẹ wà rí pé ọ̀rọ̀ kan tó ní ọjọ́ àdó sáwọn lápò kan lábájá kan bàbá rẹ̀ ń ṣàfà gbà wọn kan tí ò ní túmọ̀ text fast àwọn èèyàn jóná tó ní mọ̀ nípa ìsìn òun náà lè máa bá so obìnrin ò ní túmọ̀ sáwà ẹ̀yin náà ló bá wí so àdìsí tẹ́yìn kẹtẹ̀ka yẹn gan ló kàn wá gbogbo táwọn sọ látara ìgàn àdìsí gan la fẹ́ treat. mùsùlùmí tí ó mọ̀ rò pé àìsí wá rí báyìí ìṣúwá dà báyìí àti nírú ẹ̀ tó ṣẹlẹ̀ rí kí má gbà yín lásìkò wọ́n ní ànábì tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé èrè Ọlọ́run ọba ikhtilafu ashabi min ba'di ní ìfẹ́ jẹ́ káwọn sàhábà mi kí wọ́n yapa lẹ́yìn mi èrè mi ìfẹ́ jẹ́ kí wọ́n nígbọ́n mi sí ìlú òtó at the end of the day bàbá wa làwọn bàbá yìí àmọ́ wọn ṣe màláíkà èrè wọn ò lè pé ìbá ọ̀rọ̀ kan lọ bẹ̀ ni o so ànábì tọrọ pé lọ́dọ̀ Ọlọ́run má jẹ́ kí wọ́n yapa inú Ọlọ́run ọba ní rárá ìfọ́ nìyẹn ẹ̀jọ̀ máa wà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fi tẹ̀lé. eléyìí náà lè tó ọ̀rọ̀ tó kàn mí gangan náà ni ọ̀rọ̀ tó kàn mí náà ni kò ní ìnílẹ̀ kejì kódà orí tí mo sọ látàrọ̀ ìgàn àyètí ìdèbí àdìsí yẹn so ṣẹ́rí tó yẹ lẹ́sí pé ní ọ̀pọ̀lọpọ̀ náà yóò sọ nígbàtà bá ti kọ̀ táà wá mọ́ ìsìn wa so ẹni tó gbé rọ́dá ní àní mọ̀ pé rọ́lú gbé dání nígbàtà àní gbàtà ẹ̀ fi mọ̀ pé rọ́lú gbé dání so ṣẹ́rí àdìsí tí a fa ìka yìí so ọ̀pọ̀lọpọ̀ wọn náà àwọn náà kàn máa mú àdìsí lórí náà ni tẹ́wàkà tí rádìs kan kọ̀nbálábá tó lóun gan lékè tó lóun lọ yóò kàn máa tú ní táwọn àwọn sàábé fúnra wọn tó jẹmọ lábá jìlẹ̀ tán lọ bá níbi kí ní tí kò lò gbà léwò ní ìbà tánàbí tó sọ fún wọn èyí ó kàn má àdìsí lórí ẹ̀sìn kan tó kàn pẹ̀lú ṣẹ́rù ẹ̀ báwọn náà ṣe tú àdìsí Al-Qur'ani sọ̀kalẹ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ni hadith náà sọ̀kalẹ̀ pẹ̀lú àlàyé rẹ̀ ni so orí nǹkan tó kọ́ ṣepọ̀ àwọn lọ́nà lọ́wọ́ tí wọ́n nìyẹn so alọ́run anábì ṣàdúrà lóòótọ́ hadith rẹ̀ wà lóòótọ́ so káwọn àlèmọ̀ wọn má ní ikhtilaf so ikhtilaf tánàbí sọ ń bẹ̀yàn ìtumọ̀ rẹ̀ kò yí àfá yìí òun lẹ́kọ́ lè máa lò sírú ìjà tí bàbá Mudeeru Mẹ́kàs àti oníkéjì pa bàbá Mufti Ilorin tó ń jà lẹ́kọ́ máa lò síbẹ̀ báwọn dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kò sí ní tọ́ lè yí Kùránì sí wọ́n sọ Kùránì di kíníkà pé tọ́ máa yí bí bọ́ọ̀lù tí wọ́n máa ń gbà ní wọ́n tún ṣe títí wọ́n tún sọ pé Ọlọ́run dárúkọ mọ́kọ́lá Ọlọ́run dárúkọ ẹnu Kùránì mọ́ wa dákàrọ̀ búkà wa mọ́kọ́lá Ọlọ́run sọ bẹ́ẹ̀ so gbò rọ́bíṣì kò tí ń tọ́wọ́n fi Kùránì ṣe ọkọ̀ máa ń sọ̀rọ̀ Ọlọ́run di eré Ọlọ́run ti ní wala tattakhizu ayati huzwa ẹ má mú àwọn ọ̀rẹ́ mi Ọlọ́run bá àwọn àmì àyà mi ẹ má ṣe mú wọn lẹ́fẹ̀ẹ́ ẹ má ṣe mú wọn léré so irú agbègbè bẹ̀yẹn náà ọ́ndà ẹ̀ náà ni irú ìtukùtù tá máa ń tú hadith so ìkìsàláfù tánà bí n sọ pé àlìúmọ̀ òun kọ́lọ́mọ̀ ẹ̀kọ́ ní ìyapa so kò ń ṣe irú kódà tó bá ti jẹ́ pé ọ́ndà ẹ̀ lọ àwọn àbá méjì kó sí àwọn àwọn pé àwọn òwá ni òwá náà àwọn sàbí ànàbí wọ́n fi máa fa àwọn àbá ìwé àwọn sàbí ànàbí so ẹni tábàtẹ̀ fi wé tábàtẹ̀ aláwọ̀kọ́ ni pé kò sẹ́ni tó lè tó sàbí ànàbí gẹ́gẹ́ bá ànàbí ṣe sọ ààrẹ tó wọn tánàbí tó ní láti súbú àṣàbí gbọ́dọ̀ bú àwọn sàbí mi o àwọn tánàbí ń báwí ń gbà yẹn àwọn sàbí tó kéré sáwọn sàbí àgbà ànàbí ń báwí o ṣe àpá ànàbí
ọ̀hún láwọn tó ń bá wíńjọ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí Mikdad tó ń bú Sa'ad ibn Abi Waqqas sí ìgbàgbé síra wọn so tánà bí fi sọ pé láti sọ àṣọ̀hábì ẹ má ṣe máa bú àwọn sàbí so àwọn tàwọn wò yìí ṣáwọn náà àwọn làwà fi wéra wọn ṣọ́jọ́ ṣóṣe wéra wọn bàbá tó ń fẹ́ máa fi wéra wọn yìí ọ̀pẹ̀ àbúwéra ní dẹ̀ndẹ̀wò rẹ̀ àbúwéra sàbí ànàbí ọ̀pẹ̀ ní dẹ̀ndẹ̀wò rẹ̀ ọ̀pẹ̀ sàbí mi ọ̀pẹ̀ ní elétekéte wọ́n ní Umaru kódà inú àwọn tó tún gbé àbá ìlẹ́yìn kílókọ àwọn ọ̀rá tó wà ní Kánò àbí Kaduna yìí Al-Fulani àwọn tẹ̀ sọ pé Umaru gan ló dá terrorism lẹ̀ ká máa pààyàn ká máa ṣe wọ́n ní Umaru ló dálẹ̀ Umaru sàbí ànàbí tó jẹ́ khalifa kejì fa tọ́lọ̀un torí Umaru máa sọ ayà kalẹ̀ so àwọn tó ẹgbẹ́ àwọn sàbí ànàbí pàtàkì lẹ́mí wọn tọ́wọ́n rí wọn sí kẹ̀kẹ́ tọ́wọ́n mú ẹ̀sìn tọ́wọ́n sọ pé tọ́wọ́n rẹ̀ láti bẹ̀ ẹ̀sìn jẹ́ so àwọn ènìyàn fi máa sọ èdèyàn gidi tó fi máa sọ pé tó fi máa fún ìtàn àdísì tó fi máa fi báàkì so ìgbìnà ìjà ó rán jà síjà tó ń jà ní tánàbí ń sọ ọ̀rọ̀ ń jà pọ̀ ju ẹni ọjà tó sóhun lápò lòun fi ń ṣàárẹ̀ wọ́n fi ákáṣìfò lòun lọ́rùn lòun fi ń ṣàárẹ̀ kí ló kàn wá pẹ̀lú yẹn kí ló kàn yẹn pẹ̀lú àdísì tó ń kàn sí ní oníkan ṣe pẹ̀lú àdísì tó ń kà àdísì lè nìkan náà dẹ̀ ń fẹ́ kóòtì so torí mi ìtẹ̀ wulẹ̀ ní láti waste time lórí àgbọn tí ò ní túmọ̀ àti pé máàmì àràfà ìkò yé mi tẹ́lẹ̀ mi ìmọ̀ bí ó ní súnnà nàbí nǹkan bọ̀ létà mú padà ń fura pé ilé yìí èmi ìrí nǹkan gidi tó máa ń sọ ṣùgbọ́n nísìn mo ti wá mọ̀ bí tó wà báyìí so òun lé kí n wò dé level tí mo wò dé bí hadith yẹn ṣùgbọ́n mi nídìí láti comment mọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ so hadith kan yẹn náà ni so kò ní kan ṣe kò ń ṣe irú àwọn ilé tí wọ́n fi máa gbé ń jà yìí tó ń pọ̀ ní amida islam yìí so lọ́wọ́ sí láti máa fi compare irú tánà torí rẹ̀ tánà bí torí rẹ̀ sọ̀rọ̀ lórí hadith yẹn so tí yóò bá dẹ̀ ti wà lójú ẹ̀nà tí yóò tọ́lọ́hùn kẹ́yàn pẹ̀lú kíyàn ní manhaj tó nítumọ̀ àti kíyàn wáyé mọ̀ bó ṣe kíyàn wá mọ̀ àwọn kọ́tọ̀kọ́tọ̀ báyìí náà ni yóò máa mú Kùránì yóò máa fi ọ̀tọ̀ ní tí Kùránì yóò dorí kọ àti hadith ọ̀tọ̀ ní tí ẹ máa ṣe kíni táwọn máa dorí rẹ̀ lọ tó máa fi tú so kọ́nà kó dáhùn kí ó fún wa ní àbẹ̀yẹ ẹ̀sìn rẹ̀ sallallahu alaihi wasallam